Nnkan dé, wọ́n ní àrùn jẹjẹrẹ ti kọlu ọba ilẹ̀ Gẹẹsi. Àwọn alábòójútó ọba ilẹ̀ Gẹẹsi ní Buckingham Palace lórílẹ̀‐èdè England ti sọ pé àwọn dókítà oníṣègùn òyìnbó tó ń ṣètọ́jú ọba Charles ti ní ọkùnrin náà ti ní àrùn jẹjẹrẹ lára. Fún ìdí èyí, wọ́n ní kò ní lè máa sáré lọ sókè sódò mọ́ fún gbogbo àsìkò tó máa fi gbàtọ́jú lórí àrùn náà. Ṣá o, wọ́n ní yóò sì máa ṣiṣẹ́ ìlú lẹ́ẹ̀kọ̀ọ̀kan láàfin rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí òfin ilẹ̀ náà sọ. Aláròyé gbọ́ pé lásìkò tí àwọn dókítà oníṣègùn òyìnbó ń ṣiṣẹ́ abẹ kan fún un láìpẹ́ yìí lórí àrùn ìsétọ̀ tó ní ni wọ́n ṣàkíyèsí pé àrùn jẹjẹrẹ ti wà nínú àgọ́ ara rẹ̀, tí wọ́n sì sọ fún un lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún un tán tó sì ti gbádùn dáadáa. Àtẹ̀jáde kan tí àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ fi síta lọ́jọ́ Ajé Monday ọjọ́ 5 oṣù kejì ọdún yìí ni wọ́n ti sọ pé lásìkò tí ọba King Charles ń ṣiṣẹ́ abẹ lọ́wọ́ lórí àrùn ìsétọ̀ tó ní láìpẹ́ yìí ni àwọn dókítà ṣàkíyèsí pé ó ti ní àrùn jẹjẹrẹ. Ọba Charles ti bẹ̀rẹ̀ ìtọ́jú lórí àrùn náà báyìí. Àwọn dókítà òyìnbó tó ń ṣètọ́jú rẹ̀ sì ti gbà á nímọ̀ràn pé kò gbọ́dọ̀ máa sáré lọ sókè sódò mọ́ ní gbogbo àsìkò tí wọ́n fi ń ṣètọ́jú rẹ̀ lọ́wọ́. Fún ìdí èyí, ọba Charles kò ní ní àǹfààní láti máa yọjú sáwọn aráàlú mọ́ nígbà gbogbo gẹ́gẹ́ bó ṣe ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àfi ohun tó bá jẹ́ ọ̀rọ̀ ìṣàkóso ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì nìkan ló lè máa bá wọn dá sí. Ọba yìí ti dúpẹ́ lọ́wọ́ ikọ̀ àwọn dókítà oníṣègùn òyìnbó rẹ̀ lórí bí wọ́n ṣe tètè ṣàkíyèsí àrùn aṣekúpani náà lára rẹ̀ tí wọ́n sì ti ń ṣètọ́jú rẹ̀ kó tó di pé ó di nǹkan ńlá. Oorun ọjọ́ 3 gbáko ni ọba Charles sùn nílé ìwòsàn ìjọba kan tí wọ́n ti ń ṣiṣẹ́ abẹ fún un lórí àrùn ìsétọ̀ tó ní. Fún gbogbo ọjọ́ 3 tó fi wà níbẹ̀, olórí rẹ̀ ayaba Camilla kò kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rárá. Gbàgbàgbà ló dúró tì í títí táwọn dókítà fi ní kí wọ́n máa lọ sílé pé ara ọkọ rẹ̀ ti yá dáadáa. Ọ̀sẹ̀ yìí làwọn méjèèjì tún jọ lọ sí ṣọ́ọ̀ṣì St Magdalene kan tó wà lágbègbè Sandringham lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì níbẹ̀ tí wọ́n lọ́jọ́ jọ́sìn fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tó ti kúrò nílé ìwòsàn ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.